Omoyorubanimi. Good day, everyone. Orúkọ tèmi ni Opeyemi Matilda. Lónìí lórí ìkànnì yìí mo fẹ́ bá yín sọ̀rọ̀ àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tá a lè ṣe nínú ilé that will help our economy and also improve food security. Ẹ mọ̀ pé nísìnyí most of us tá bá kọ́lé wa à ń fi yẹ̀pẹ̀ sílẹ̀ mọ́ like our fathers used to do, tó máa fi small space lẹ̀ fún garden, but nísìnyí most of us tá bá kọ́lé wa bí ká kọnkéré ẹ̀ báyìí bó ṣe kọnkéré bí báyìí àbí ká ṣe interlocking fi beautification là ń ṣe. But even with that, we can still do backyard farming in a little way that we feed our family and we also extend to neighbors, and we can start an agriculture business from there. One of the things mo fẹ́ fi hàn wá ni pé a lè ṣe eworo. Ẹ wá wá àwọn kejì, ẹ rí pé ẹ̀yìn ilé ló wà kó pọ̀, wọ́n ń kó dọ̀tí púpọ̀. A lè ṣe eworo. Tẹ́ bá wo bíbáyìí náà, a lè sin adìyẹ nínú ilé tí kò ní pọ̀ púpọ̀ tó jẹ́ pé a máa jẹ. Number one, ó máa reduce nǹkan tá à ń rà níta. Ó máa help wa láti save owó wa. Then ó tún máa help wa láti máa ṣe exercise láràárọ̀. Tá bá jí láàárọ̀ 30 minutes, you will feed them, you will clean their place, and you have exercised your body. Then ìgbẹ́ wọn, ìtọ̀ wọn, tàdìyẹ o àti teworo, àwa lè fi ṣe nǹkan ọ̀gbìn kékeré nínú ilé. A lè gbin ẹ̀fọ́, a lè gbin ewédú, a lè gbin ilá, a lè gbin iṣu, a lè gbin ginger. So àwọn nǹkan kékèké tá a máa need tó jẹ́ pé ó máa help wa láti dáná. Then we will know we are eating healthy. Nǹkan tẹ́ bá gbìn nínú ilé yín, ẹ máa mọ̀ pé ẹ fi chemical gbìn, especially ewébẹ̀, àwọn ẹ̀fọ́, ilá, ewédú, nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ẹ máa mọ̀ pé ẹ fi chemical gbìn, and you will know you are eating right. Ẹ bá wo bíbáyìí nísìn, àpò nìyí. A sọ pé torí pé kò sí iyẹ̀pẹ̀, kò sí ilẹ̀ iyẹ̀pẹ̀, àpò nìyí tí a fi gbin iṣu. Tẹ́ bá wò dáadáa, ẹ máa rí ìgbẹ́ àwọn eworo yẹn tí a fi ń ṣe fertilizer níbẹ̀. Tẹ́ bá wo bíbáyìí, pineapple la gbìn sí bíbáyìí, ìgbẹ́ eworo ni, ginger lélẹ̀. Tẹ́ bá rí irú táyà báyìí, a lè rí irú táyà báyìí àbí ike tí a kò lò mọ́, ká da iyẹ̀pẹ̀, ká wá iyẹ̀pẹ̀ ká kó, ká dà sí. Tá bá ti dà sí, ká mú ìgbẹ́ ẹran yẹn, ìgbẹ́ adìyẹ yẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká take note pé tá bá fẹ́ lo ìgbẹ́ adìyẹ, kò bá jẹ́ cockerel, kò bá jẹ́ broiler, kò bá jẹ́ anyone, ẹ jẹ́ kó kọ́kọ́ gbẹ. Torí àwọn ìgbẹ́ yẹn wọ́n ní chemicals tó lè pa seeds tá bá gbìn. So tẹ́ bá jẹ́ kó ẹ kàn sá sẹ́fẹ́fẹ́ kó gbẹ, tó bá ti gbẹ dáadáa, we call it cured poultry manure. When it is cured, it is good for planting. Tá bá ti mix iyẹ̀pẹ̀ yẹn mọ́ ìgbẹ́ adìyẹ yẹn, a dẹ̀ máa plant àwọn kan bá fẹ́ plant lé lórí. Tẹ́ bá wò ká ní pé ẹni ike tó ti fọ́ ńlé, ike tá a lò mọ́, ẹ máa lu òsì kiri báyìí so that omi á lè máa wọnú, omi á lè máa jáde. A máa bu iyẹ̀pẹ̀ sí. Tẹ́ bá wo bíbáyìí, ṣe rí pa ti bu iyẹ̀pẹ̀ wá. A máa yọ àwọn òkúta bẹ̀. Tá bá ti yọ, a máa bu iyẹ̀pẹ̀ sí. Tá bá ti bu iyẹ̀pẹ̀ sí tó ti ṣe díẹ̀ bí tàwọn àpò yìí, a máa da ewébẹ̀ wa, seed ẹ̀fọ́, seed ewédú tẹ́ bá ní, ẹ máa dà sí lórí, ẹ dẹ̀ máa wet ẹ̀. In 30 minutes, 1 hour, you will do your garden, you will feed your animals, you will clean your vegetables, and you will feed your family. And in that way, we are also part of food security. We are securing our environment because we are planting green, which gives us carbon dioxide and taking our oxygen. We are securing food, and we are also exercising. Ṣé rí pé 3 in 1 nìkan tá à ń ṣe. So there is no excuse for anybody not to have little farm in their house. Thank you very much. See you next time. Bye.